Olúwayẹmísí o Ganiyat ọmọ Alatise o ọmọ wọn ní Ijebu Ode lónìí ló pọ́gọ́ta nílé ayé àbúrò rẹ̀ ló rán mi débí Victor Odùtọ́lá ó ní ń pọ́ mọ́ sọ̀pọ̀ ọdún nílé ayé. Ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé Ganiyat ọmọ Alatise ọgọ́ta ló pé ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé Ganiyat ọmọ Alatise ọgọ́ta ló pé Ijebu Ode o Ijebu Ode o ẹ̀kọ́ Olúwayẹmísí mi Ijebu Ode o. ẹ̀wẹ̀ sọ okú ọdún o ẹ̀wẹ̀ sọ okú ọdún o Ijebu wà lárẹ̀ ayé ayé. mama díẹ̀ 60 ayé ayé o. ẹ kú oríire o. ọmọ ìmọ̀ọ́rẹ́ Lagos good morning ló mú bọ̀ wá sílé. ògógó lòun agogo mìíràn o. Kẹrẹjẹgbẹ lóhun akérègbè lónìí mọ̀rìbà fọlọ́wọ́n ọba tó lò ní ọba tó lànà ọba tó ní mọ̀ rí wí. Olúwayẹmísí Ganiyat ọmọ Alatise ó ti pọ́kọ̀tà nílé ayé abá ọ̀yọ́ abá ọ̀dúpẹ́. aka mamaji ògbóǹtarìgì agbẹjọ́rò tó ti ṣiṣẹ́ pẹ̀lú Ministry of Justice ní ìpínlẹ̀ Èkó. ó tún ṣiṣẹ́ pẹ̀lú United Nations olóríire obìnrin ni. Olúwayẹmísí ọmọbìnrin takuntakun ni ó ti ṣiṣẹ́ akin. adúdú máràdán arẹwà lóbìnrin olójú èdè ọmọbìnrin rẹ̀ ọ̀gbọ̀dọ̀ àgùntàsọ̀lò onínúure. òkú ọdún òkú yẹdùn mo pọ́dún ayọ̀ ló máa ń bá wọn ṣe. bẹ́bí jẹ́jẹ́ ń jẹ́jẹ́ mọ́ wà nínú ilé bàbá mi. Victor Odùtọ́lá bí ń lò pé mi sórí aago. ọlọ́dúnkẹ́ gbéra nílẹ̀ òdìdè Ganiyat Olúwayẹmísí ẹ̀gbọ́n mi ni. ẹlẹ́yinjú ẹ̀gẹ́ o. arẹwà lóbìnrin ti ilé lọ́dún ọmọlẹ́sẹ̀ bí alárí yìí ti pọ́gọ́ta nílé ayé. Ganiyat ti sọdún èyí náà. wàá ṣe tẹ̀mí ìsìtòwó tọmọta ètètè kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. aláṣẹ àtolùdarí Lusut Consulting lágbára Olódùmarè ṣẹ̀rẹ̀ onídìí ṣẹ́mọ́ lọ́wọ́. mama Abdulrahman oyin kan sọ́lá kò sí bó bá ti pẹ́ nílé ayé tó ó ní mọ̀ bójì ọmọ. obìnrin onínúure àfúnni máa wò bẹ̀ oníwà tútù bí àdàbà. Olúwayẹmísí abiyamọ ńlá bò jẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìyá ọlọ́mọ púpọ̀ nílùú London USA àti lórílẹ̀‐èdè Canada wọ́n pẹ́ mọ́ kí ọ. wọ́n lọ ti pọ́gọ́ta nílé ayé o wá ṣègbọ́dún ọdún kan. mo lẹ́gbọ́n rẹ Tóyìn Awọ́núsì Fọláṣadé Adéoyè wọ́n ní mọ́ kí ọ dáadáa obìnrin dáadáa ní tá a fi yangàn láwùjọ. àbúrò rẹ Latif Alatise náà ní mọ́ kí ọ. mọ̀mọ́ rẹ Alẹ́kẹ́ àwọn náà ní mọ́ kí ọ. wọ́n pẹ́ wá yáwó ara yóò níyàwó ọ̀gùn. Ganiyat Olúwayẹmísí ọmọ Alatise ó wádìí àwọn bàbá rẹ̀. mọ́ládì Ijebu Ode Alatise ọmọ afàràndẹ̀rù ogun. kòtàkòrà tí ń gba mílíọ̀nù 6 tó lẹ́yìn bó sanwó rẹ̀. ó lẹ́yìn bó bá sanwó rẹ̀ ìbásọ́gún bílíọ̀nù lóṣù fóun. dòdòdó wà Olúwayẹmísí o Ganiyat mọ̀ gbòkè àwọn bàbá rẹ̀. ó máa rí bí wọ́n ti jùwò dá wọn lóhùn. ó fi bí àdàmọ̀ ìwọlé bí òkú yányán. fíkìfíkì àtẹ̀yọ́ rí Ganiyat mọ̀ gbòkè àwọn bàbá rẹ̀. ó fọlú mọ́ fẹ́ dẹ́. ó tẹkùn mẹ́gbẹ̀rin ọ̀kẹ́ nílé bàbá rẹ̀ ni. Olúwayẹmísí mo gbádùn ẹnu mi. àbọ̀wọ́ tìtìtìtì lábẹ́ Olúmọ. Alatise fàràndẹ̀rù ogun mọ̀ ń gbọ́ bí mo ti ń pèrè àwọn bàbá rẹ̀ tantan. a níyì ní Ìbàdàn bí ọmọ bí Kúnlẹ̀. a níyì lọ́jọ́ èjìrìn bí ọkọ̀ Yálóde. agiribadi kan olóde kan bí wọ́n ti pèrè àwọn bàbá rẹ̀ ni. ìwọ ọmọ ní mọ́mọ́ sọ kígbẹ́. ọmọdé ọ̀dọ́ ń dàwà Olúwayẹmísí.
sí Ganiyatu ọmọ Alatise. Ó ti sọdún èyí náà Ìjẹ̀bú alárẹ̀ ni yóò máa dùn màdì ọmọ dùn mọ̀sù pàdé ìyẹjẹ. Ọmọ àfọwọ́ bí ẹni fọyín gan. Ọmọ ẹlẹ́yin kùlẹ̀ àdéwìrè. Òsàjẹ́ ń dàbí onílẹ̀ yìí. Yìí ni wọ́n fi ń pé ìtọ́ Jẹ̀bú owó, kẹ̀lẹ̀bẹ̀ Jẹ̀bú owó, dúdú Jẹ̀bú owó, pupa Jẹ̀bú owó, tírín Jẹ̀bú owó, ìkẹrẹgbẹ Jẹ̀bú owó ni. Gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lọ́wọ́ lọ́wọ́ o. Mo pa àbúrò rẹ̀ lọ́rọ̀ mi dé gbàgede. Victor Odùtọ́lá. Òun ló ní kí ọbẹ̀ ológun ẹ̀rù kíǹkì ọbẹ̀ ológun ìwọ ọ̀fà. Ó ní wàá wá dàgbà bí àgbà kan àgbà kèyí tó fọmọ owó sóńdè lọ́rùn níjọ́ ọjọ́ sí. Òwú yọ lówú wádó òkìní. Olúwayẹmí sí Ganiyatu ọmọ Alatise. Ó ti sọnù èyí náà. Ẹ̀mí rí àgùn nílé ayé. Aládùúkẹ́ jàǹtà lè mí jẹ́. Ọmọ ìyàmọ̀ sọ ti jẹ́ orí tó kẹ́. Olúwayẹmí sí Ganiyatu ọmọ Alatise. Àṣeyìí sàmọ́dún o.